ẹ wá wo àwọn ọmọ Nàìjíríà mẹ́jọ t'Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé dúkìá wọn lórí ẹ̀sùn ṣíṣe agbátẹrù fún Boko Haram àti ISIL. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá ọmọ Nàìjíríà mẹ́jọ lórí ẹ̀sùn pé wọ́n ń ṣagbátẹrù fún ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram àti ISIL. Ìgbésẹ̀ yìí wà nínú àtẹ̀jáde kan tí àjọ OFAC tó ń rí sí ọ̀rọ̀ dúkìá nílẹ̀ òkèèrè fi síta láìpẹ́ yìí. Àtẹ̀jáde náà tó sọ nípa àwọn èèyàn tí wọ́n ti gba ìjìyà kan tàbí òmíràn lórí ẹ̀sùn lílu jìbìtì lórí ayélujára. Èyí wáyé lẹ́yìn tí ilé aṣòfin àgbà Amẹ́ríkà sọ fún ìjọba wípé kó gbẹ́sẹ̀ lé físà àti dúkìá àwọn tí wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ń ṣe inúnibíni táwọn kírísítánì ní Nàìjíríà o. Lára àwọn tí Amẹ́ríkà fòfin de físà wọn láti má lè rìnrìn àjò lọ sí Amẹ́ríkà mọ́ ni gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Rabiu Kwankwaso, ẹgbẹ́ darandaran Miyetti Allah Cattle Breeders Association of Nigeria àti ẹgbẹ́ Miyetti Allah Kauta. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí àti ẹgbẹ́ yìí ni pé wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú agbésùmọ̀mí o. Ìmọ̀ràn ilé aṣòfin àgbà Amẹ́ríkà náà wà nínú àtẹ̀jáde tí àjọ OFAC fi síta. Àtẹ̀jáde náà ṣàfihàn àwọn èèyàn àtàwọn ẹgbẹ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Wọ̀nyí ni àwọn ọmọ Nàìjíríà o tí Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Ọ̀gbẹ́ni Barrister Olúwọlé Adémúlẹ́rọ̀ jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tí ìjọba Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn o lórí ẹ̀sùn pé wọ́n ń ṣagbátẹrù àwọn agbésùmọ̀mí. Adémúlẹ́rọ̀, ẹni ọdún 63 tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Wọlé Barrister, ló wà ní ìsọ̀rí SDNTK fífi òfin di àwọn afurasí. Ẹlòmíì tó tún wà lára àwọn tí Amẹ́ríkà ti fòfin dè ní Ọlátúndé Ìrèwọlé Sófẹ̀sọ̀. Sọ́líù Yusuf Àdàmú náà wà lára àwọn èèyàn tí Amẹ́ríkà ti fòfin de dúkìá wọn wò. Àdàmú tí wọ́n bí ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 1990 ní Amẹ́ríkà sọ pé ó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ agbésùmọ̀mí Boko Haram. Àdàmú wà lára àwọn ọmọ Nàìjíríà 6 tí wọ́n jẹ̀bi ẹ̀sùn kíkó owó jọ fún Boko Haram ní orílẹ̀-èdè United Arab Emirates kí wọ́n lè bá àmọ́ bá iṣẹ́ wọn lọ ní Nàìjíríà. Àwọn ẹgbẹ́ náà gbìyànjú láti fi $782,000 ránṣẹ́ sí Nàìjíríà láti Dubai. Àwọn míì tí wọ́n tún wà nínú àwọn tí ìjọba gbẹ́sẹ̀ lé dúkìá wọn ni Abu Abdullahi Ibn Umar Al-Banawi táwọn èèyàn tó mọ̀ sí Ba Idrisa, Abu Musab Al-Banawi táwọn èèyàn mọ̀ sí Habib Yusuf náà wà ń bẹ̀ o, Khalid Al-Banawi táwọn èèyàn mọ̀ sí Khalid òun náà wà lára wọn, Ibrahim Ali Al-Hassani wà ń bẹ̀ àti Abubakar Ibn Muhammad Ibn Ali Al-Monaki. Gbogbo wọn ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú Boko Haram tàbí ISIL. Nnamdi Ọ̀sẹ̀bẹ̀sìn tí wọ́n bí lọ́jọ́ 21 oṣù kẹta ọdún 1987 náà wà lára àwọn tí Amẹ́ríkà gbẹ́sẹ̀ lé dúkìá wọn o. Ẹ̀sùn jìbìtì orí ayélujára ni wọ́n fi kàn án. Kí ni ìgbésẹ̀ Amẹ́ríkà yìí túmọ̀ sí? Nǹkan tí ìgbésẹ̀ Amẹ́ríkà eléyìí tó gbé lórí dúkìá àwọn èèyàn yìí túmọ̀ sí ni pé wọn ò lè láǹfààní sáwọn dúkìá wọn tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti ibi gbogbo tí Amẹ́ríkà ti láṣẹ lé lórí mọ́ o. Àwọn ọmọ Amẹ́ríkà náà kò lè bá wọn ní nǹkan kan ṣe pọ̀ mọ́ níwọ̀n ìgbà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Lábẹ́ òfin ìjọba Amẹ́ríkà 13,224 ní ìjọba ti gbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn náà. Lọ́dún 2013 ní Amẹ́ríkà kéde Boko Haram gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùmọ̀mí nílé òkèrè. Amẹ́ríkà ní Boko Haram ti ṣe onírúurú ìkọlù lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lẹ́kùn ìlà oòrùn àríwá Nàìjíríà tó fi dé agbègbè Lake Chad láti ọdún 2009. Ní oṣù kẹwàá ọdún 2025 ní ààrẹ Donald Trump kéde fún ìgbà kejì pé orílẹ̀-èdè Nàìjíríà ti wà lára àwọn orílẹ̀-èdè tí Amẹ́ríkà ń kọminú lé lórí látàrí báwọn èèyàn kan ṣe ń tẹ ẹ̀tọ́ àwọn olùjọsìn mọ́lẹ̀ níbẹ̀. Lọ́dún 2020 ní Trump kọ́kọ́ fi Nàìjíríà sára orílẹ̀-èdè bẹ́ẹ̀, àmọ́ ààrẹ Joe Biden ó yọ kúrò lẹ́yìn tó di ààrẹ Amẹ́ríkà. Ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wá. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.